ọmọ náà dáadáa pẹ̀lú ìlú ayé. Kéèyàn tó pépé 60 ó láyé. Ẹ jẹ́ ká dé gáyìí, aláriwo òṣèlú débi tó máa ń ta balẹ̀. Ó gbìyànjú ní tẹ́tàdọ́mẹ̀ntì bàbá ní Yéṣu kù tóbi lórúkọ. Àti ṣe ìṣòro sí. Èmi lọ́jà bí ẹ ọmọ wa aláriwo. Ewu ayé ẹgbẹ́ sísì. Mo ń dúró de orí ọjọ́ báyìí. Táyé lè lúkọ ẹ̀sìn pé kó sọ̀rọ̀ ẹ̀mí. Mo dẹ̀ tọ́ Fátímà ọ̀sùn. Ọ̀fúlà. Béèyàn bá mi pé sísì. Ó ti rárá. Bóyá tí a ń gbé alẹ́ lọ́gùn. Àsìkò yìí, àwọn ọmọ gbèsè ìgbà mọ́ ní Yéṣu kù dáadáa pé sísì. Ó yẹ ká máa dúró báyìí. Osman. Èèyàn tó jẹ́ gbajúmọ̀ láyé. Ó wá sí ìrètò ńlá. Ó wá ní polówó bí aláriwo. Béèyàn máa ń bẹ nínú Nàìjíríà. Nínú Nàìjíríà ní ló bá fi gbé mímì ọ́fíìsì bá 60. Ẹgbẹ́ bá kí dáadáa pẹ́sẹ́ lókè. Àkàdé ṣé bẹ́ẹ̀ nú ẹ̀ mọ́ wá ní o. Ó lórí bàbá. It's noisy. Aláriwo. Lórí aláriwo, àkọ́dé ní kọ́ ọ̀rẹ́ sí. Bóyá fi máa wà ní Canada lẹ́yìn. Mo wá dúró lórí aláriwo, torí pàṣíwájú dáadáa ní ọmọ ṣe é níbẹ̀. Kọ́ra sí lórí ẹ̀rí ni. Abẹ́lá àbá mi, àlùfáà sùn, wọ́n sùn kò yẹ. Èèyàn lọ́sẹ̀ sẹ́yìn rẹ̀ sí òde wáyé bí. Ọmọ èèyàn náà bí. Sẹ́yìnká ọ̀nùkọ̀ sínú náà pé kéèké. Àádọ́dọ́ ẹgbẹ́ máa tì. Ó ṣọ́. Adéolú. Ó ṣe ọmọdé ìlú, láyé lórí kọ́rẹ́sì mọ̀ kí dáadáa. Ó kí Sọ́ni lẹ́ẹ̀dì. Sọ́ni lẹ́ẹ̀dì ó lórí ọba. Ọba olórí ni Sọ́ni lẹ́ẹ̀dì.
àti jáwà láti 97 lọ́dọ̀ tí ilé ọ̀sán mọ́tàdé iye máa rẹ́kọ̀d tó ń bẹ l'Amẹ́ríkà àwọn tí ẹ sọ́ni mẹ́sì ó tí ẹ máa tọ́jú fún iṣẹ́ ọmọdé olúwo ó ṣe lórí ìtàgé ọmọdé olúwo èèyàn bá bẹ ní Nàìjíríà ó bá ń sọ Yorùbá ó bá sọ Gẹ̀ẹ́sì àwọn fún iṣẹ́ ọmọdé olúwo ẹlẹ́sàn ní ìrẹsì òkè. ẹ̀kọ́ ni ayíba Adéwálé Adéwálé ní ayíba lámẹ̀ lọ́wọ́ ní báyìí. ẹgbẹ́ tààrà bíbí ní máa sí o ìgbésẹ̀ Àjíbọ́lá aláriwo ní kí gbogbo lórí o látòrí ọ̀gá Àyìndé wá sí ìwọ̀n ìgbésẹ̀ ló ọmọ araba mi ọmọ bọ̀ láwọn bá mi ọlọ́jẹ́ dáhìn ìdí ó pẹ́ Àyìndé wọ́n ṣe fún ní ìdí ìrọ̀rùn òtítọ́ wọn lá síwájú Àyìndé ọmọ bá láwọn ní ọdún ọmọ bàbá Àyìndé ní wàásù pé wọ́n bá mi ìgbà ẹ̀.
àti fi aláyọ̀ ìdàgbìnrin omi kú lómi kú kálẹ̀. Mo fi ṣe ẹ̀mọ́ ilé aláṣẹ sí bíbélù wọ́n ní ìdí ẹ̀kún yìí fẹ́yẹ. Àtọmọdáyọ̀ báwo yan báwo ni pátápátá ọmọdáyọ̀ ẹkún kalẹ̀ báwo ni. Ẹ bá tọ́jú ṣe àwọn tí kọ́sùmá fi ọmọdáyọ̀ ló lọ fi ẹ̀ náà lóyún. Wọ́n kí bá dáyà àti kó owó ṣe ọba ní kó owó ṣe èèyàn ní. Olówó sì tàbí tirẹ̀ lẹ́kọ̀ọ́. Èkó akẹ́kẹ́ ìlú ọmọ Buhari ọlọ́bọ̀. Bàbá Mẹ́ríà, bàbá Kàfáyà, bàbá tàbí náà. Ọmọ aláyọ̀ mi ní bàbí mi. Ọmọ ọ̀gbẹ́rù lórí òórùn kí ẹ Ìbàdàn. Lọ́jọ́ bá ṣayẹ fún ìdè. Ọ̀gá wọn ní ṣayẹ ọ. Ẹ̀gbọ́n wọn ní ṣayẹ ọmọ fún ìdè. Lábẹ́ bí Yusuf wọn ṣe dáadáa fún wọn nínú ẹgbẹ́ abẹ́mẹ́kù. Ọmọ mi kó kú kálẹ̀, ọ̀pọ̀ yà rèé. Aláriwo ní kí n dúpẹ́ lọ́wọ́ Osma. Buhari àwọn ọlọ́dọ́ ní. Ọmọ mi náà tó ń jẹ́ ìyá ọ̀yọ́.
ó kú kalẹ̀. Àwọn ènìyàn láwọn ní ẹ̀ka tó kú sínú. Àwọn ọmọdé tó ń ṣe dáadáa, ọ̀gá kò. Àwọn àmúlẹ̀ wọn ṣe dáadáa. Kódà, wọ́n yóò ti má kàdé lọ́dún sí inú ilé wọn. Ọ̀rọ̀ ti ẹ̀ máa wá ìgbéra. Ìyá lóde fún kẹlẹ̀ yẹn bàbá. Kúkúrẹ́ ni wọ́n ṣáájú àwọn ọmọ náà máa ké. Ẹ̀fọ́ àmì náà fún ìgbòho. Àmì náà. Àmì náà. Àmì náà.
dànù. Ọmọ àbọ̀wọ́ àbọ̀wọ́. Ṣé màmá ẹgbẹ́? Èyí àgbọ̀ wọ̀bọ̀. Èyí àgbọ̀ wọ̀bọ̀. Èyí àgbọ̀ pápá gbèrè lókun. Àmọ́lọ́wọ́. Àmọ́lẹ́sẹ̀. Àmọ́ tìmọ̀tìmọ̀. Tìmọ̀tìmọ̀. Lèyìn tí wọ́n rí. Tìmọ̀tìmọ̀ ní ẹlẹ́kọ̀ọ́ ọ̀gá wọn. Èkó kan ṣẹ́ẹ̀kì òréré. Ọ̀sán àmọ̀nà ẹlẹ́kẹ̀mọ́ ẹ̀ máa ṣe ẹ̀kú sá. Ọmọ ẹ̀ máa sì lọ láàbà obìnrin ní ìjọba bẹ́ẹ̀. Òye gbé kúkú. Ilẹ̀ ìbẹ̀ta. Èsì máa gbọ́dọ̀ ní kéde sílẹ̀ láyé sá. Àgbáwo. Akọ̀kọ̀rì. Ọkọ̀
alága ọmọ tuntun yálà yálà ó náwó ó náwó òní náwó ó tó mọ.